iṣẹ́ ti yá o, mo ti dé padà. Péjú Ògúnmọ́lá kéde pé òun ti bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà padà lẹ́yìn oṣù méjì tí ọmọ rẹ̀ kú. Bí nǹkan ṣe ń lọ yìí, ó mà ṣeé ṣe kí owó epo bẹntiró tún lọ sókè sí i pẹ̀lú bí ààrẹ Tinubu ṣe buwọ́lu àfikún 15% owó orí epo bẹntiróòlù àti dísù. Ẹni bá ṣekú pààyàn, ikú lèrè ẹ̀ṣẹ̀ rẹ̀. Bàbá mi ṣekú pa ìyá mi, mo faramọ́ tí wọ́n bá ṣekú pa bàbá mi. Nǹkan dé o, àwọn agbébọn jí igbákejì olórí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Kebbi gbé sá lọ. Iléeṣẹ́ ọlọ́pàá náwó gan adigunjalè kan, àwọn mẹ́ta náà pápá bora nípínlẹ̀ Kebbi. Ẹ gbọ́ ná, àkóbá wo ló lè ṣe bí ààrẹ Trump ṣe kéde Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tí ọ̀pọ̀ Kìrìsìtẹ́nì ti ń pàdánù ẹ̀mí jù. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Iṣẹ́ ti yá o, mo ti dé padà. Péjú Ògúnmọ́lá kéde pé òun ti bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà padà lẹ́yìn oṣù méjì tí ọmọ rẹ̀ kú. Gbajúmọ̀ òṣèrébìnrin onítíátà ní Péjú Ògúnmọ́lá Ọmọbọ́láńlé ti yọjú síta farahàn lẹ́yìn oṣù méjì tó pàdánù ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo. Ní ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ọdún 2025 ní Ayọ̀míkún tí í ṣe ọmọ kan ṣoṣo tí òṣèrébìnrin onítíátà náà Péjú Ògúnmọ́lá bí jáde láyé. Ọ̀pọ̀ àwọn èèyàn tó jẹ́ gbajúmọ̀ òṣèré ló ń bá a kẹ́dùn nígbà náà tó fi mọ́ àwọn olólùfẹ́ wọn. Àmọ́ tí a kò sì gbọ́ ọ̀rọ̀ kankan láti ọ̀dọ̀ òṣèrébìnrin náà. Àmọ́ lọ́wọ́ báyìí lẹ́yìn oṣù méjì tí Ayọ̀míkún ṣaláìsí, ọmọ gbajúmọ̀ òṣèrébìnrin onítíátà Péjú Ògúnmọ́lá jáde síta láti fi ẹ̀mí ìmoore rẹ̀ hàn sí gbogbo àwọn èèyàn tó dúró tì í bá a kẹ́dùn gbàdúrà fún. Nínú fídíò kan tó gbé síta ní òwúrọ̀ ọjọ́ àbámẹ́ta sátidé ni Péjú Ògúnmọ́lá kéde pé òun ti padà sídìí eré tíátà báyìí. Gẹ́gẹ́ bí ó ti wí, ó ní gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, alábàáṣiṣẹ́pọ̀ àti ẹbí mi, láti bí oṣù méjì sẹ́yìn tí mo ti pàdánù ọmọ mi ni mo ti wà nínú ìpòrúru ọkàn àti ìbànújẹ́ ńlá. Àmọ́ bí mo ṣe wà nínú ìbànújẹ́ yìí, bẹ́ẹ̀ ni gbogbo àgbáyé jẹ́ kí n mọ̀ pé àwọn wà pẹ̀lú mi. Péjú Ògúnmọ́lá ní òun rí ìfẹ́ tí àwọn èèyàn fi hàn, òun sì ní ìmọ̀lára àdúrà wọn àti ìtọ́jú wọn. Ó ní gbogbo èyí ni òun rí tí òun sì ní ìmọ̀lára rẹ̀. Péjú Ògúnmọ́lá ní láti ìsàlẹ̀ ọkàn òun ni òun fi ń sọ fún gbogbo àwọn èèyàn jákèjádò àgbáyé pé wọ́n ṣeun, òun dúpẹ́ ìfẹ́ tí wọ́n ní sí òun sì mọ̀ lóore. Ó ní orin onígbàgbọ́ kan sọ pé nígbà tó bá tẹ́ wa lọ́rùn, ìwọ ni Olúwa tó ga jùlọ. Bí kò sì tẹ́ wa lọ́rùn, ìwọ náà ni Ọlọ́run tó ga jùlọ. Ó ní òun ti gbà fún Ọlọ́run, òun gba ohun tí Ọlọ́run wí. Gbajúmọ̀ òṣèrébìnrin onítíátà náà wá kéde pé òun ti dé padà sídìí iṣẹ́ tíátà lẹ́yìn tí òun ti kẹ́dùn ikú ọmọ òun fún nǹkan bíi oṣù méjì. Ó ní kì í ṣe pé ìrora náà ti lọ, àmọ́ torí òun mọ̀ pé ọmọ òun Ayọ̀míkún kò kí ń fẹ́ kí òun máa jókòó sílé. Ó ní ìdí nìyí tóun fi padà sídìí iṣẹ́ tíátà tí òun nífẹ̀ẹ́ sí tí òun sì yàn láàyò. Ó wá sọ̀rọ̀ sókè sọ yanya fún gbogbo àwọn olóòtú eré, òṣèré tíátà, olùdarí àti onígbọ̀wọ́ eré pé òun ti padà sẹ́nu iṣẹ́ ti yá. Fún àwọn tí ó mọ̀ ọ́n, ta ni Péjú Ògúnmọ́lá? Yàtọ̀ sí pé ó jẹ́ àgbà òṣèré, Péjú Ògúnmọ́lá jẹ́ àgbà òǹkọ̀tàn, olùdarí eré àti olùgbé sinimá jáde gẹ́gẹ́ bíi ti bàbá rẹ̀ Kọ́lá Ògúnmọ́lá. Ní ọdún 1989 ni Péjú Ògúnmọ́lá ṣe ìgbéyàwó pẹ̀lú Sunday Ọmọbọ́láńlé, ẹni tí ọ̀pọ̀ mọ̀ sí Papi Lúwẹ̀ẹ́, tó sì jẹ́ ìyàwó kejì fún àgbà òṣèré aláwàdà náà. Nínú ọ̀rọ̀ tí ọkọ rẹ̀ Sunday Ọmọbọ́láńlé bá iléeṣẹ́ ìròyìn City People sọ lọ́dún 2017, ó ní òun pàdé ìyàwó òun ní ilé bàbá rẹ̀ Kọ́lá Ògúnmọ́lá lásìkò tí òun tẹ̀lé bàbá náà káàkiri fún eré ìtàgé. Péjú bí ọmọkùnrin kan ṣoṣo Ayọ̀míkún fún Sunday Ọmọbọ́láńlé Àlúwẹ̀ẹ́, ẹni tí í ṣe ẹni ọdún 24 kó tó jáde láyé. Lára àwọn eré tíátà tí Péjú Ògúnmọ́lá ti ṣe nìwọ̀nyí: Àpáàdì lọ́dún 2009, Ọmọ Ghetto, Dizaga lọ́dún 2010 gẹ́gẹ́ bí ìyá Ayọ̀mídé, King of Thieves lọ́dún 2022 gẹ́gẹ́ bí Lálóńpé, Beast of Two Worlds lọ́dún 2024 gẹ́gẹ́ bí Ìyálóde, House of Gar lọ́dún 2024 gẹ́gẹ́ bí Ìyálọ́jà, Maradona lọ́dún 2003, Máfiwọ̀nmí lọ́dún 2008 àti Tòròmádé lọ́dún 2009. A ò ní fojú sunkún ọmọ lọ́la Olódùmarè. Bí nǹkan ṣe ń lọ yìí, ó mà ṣeé ṣe kí owó epo bẹntiró tún lọ sókè sí i
pẹ̀lú bí ààrẹ Tinubu ṣe buwọ́lu àfikún 15% owó orí epo bẹntiróòlù àti dísù. Ọjọ́bọ̀ Thursday tí í ṣe 30 oṣù kẹwàá ọdún 2025 yìí ní ìròyìn ọ̀hún gbàgbóró pé ààrẹ Bọ́lá Tinubu ti buwọ́lu àfikún owó orí epo bẹntiróòlù àti dísù tó ń wọlé láti ilẹ̀ òkèrè pẹ̀lú ìdá 15% 15%. Ohun tí èyí túmọ̀ sí ni pé orílẹ̀-èdè Nàìjíríà yóò san àlékún owó 99 naira 72 kọ́bọ̀ fún lítà bẹntiróòlù àti dísù tí wọ́n bá ń kó wọlé sí Nàìjíríà. Bí ìròyìn náà ṣe jáde ní ọ̀pọ̀ aráàlú tí ń fi àìdùnnú wọn hàn lórí rẹ̀. Wọ́n ní ohun tí yóò tún mú ọ̀wọ́n gógó ọjà àti ìnira míì wáyé fún àwọn èèyàn lèyí tí ìjọba dáwọ́lé yìí. Àmọ́ ṣùgbọ́n ń ṣe làwọn òṣìṣẹ́ elépo lábẹ́lé ní Nàìjíríà faramọ́ ìgbésẹ̀ náà tí ààrẹ gbé. Wọ́n ní yóò jẹ́ ọ̀nà kan láti gbógun ti kíkó epo bẹntiróòlù olówó pọ́kú wọlé. Wọ́n fi kún pé yóò ran fífọ epo nílẹ̀ wa lọ́wọ́, yóò sì tún dáàbò bo ẹ̀ka ìpèsè agbára. Bákan náà àlàyé àjọ Federal Inland Revenue Service FIRS, àjọ tó ń pawó wọlé lábẹ́nú, ṣe jọra wọn. Nígbà tó ń ṣàlàyé àfikún owó orí epo náà nínú àtẹ̀jáde kan, alága àjọ FIRS Zak Adédèjì sọ pé kí gbogbo ẹ̀ lè wà ní ìbámu pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ni. Alága àjọ tó ń pawó wọlé lábẹ́nú náà sọ pé àfikún ọ̀hún kì í ṣe láti fi kún owó tí ìjọba ń pa wọlé, bí kò ṣe pé láti jẹ́ kí owó ilẹ̀ òkèrè ṣe rẹ́gí pẹ̀lú ohun tó wà nílẹ̀ ní Nàìjíríà. Bákan náà ló ní ó tún wà fún láti ró ẹ̀ka ìfọpo Nàìjíríà lágbára kó sì ṣẹ́gun àìgbọ́ra-ẹni-yé tó máa ń wáyé láàrin àwọn tó ń fọ epo lábẹ́lé àti àwọn alágbàtà epo. Bí fífọ epo lábẹ́lé ṣe ti ń gòkè sí tí dísù náà sì ti ń pọ̀ dáadáa, owó tí à ń tà wọ́n kò dúró lójú kan. Lára ohun tó sì ń fà á ni àìgbọ́ra-ẹni-yé láàrin àwọn tó ń fọ epo ilẹ̀ wa àti àwọn alágbàtà epo. Kódà pẹ̀lú àtúntò yìí, owó lítà epo kan lÉkòó yóò sì wà láàrin 964 naira 72 kọ́bọ̀ fún lítà kan. Èyí ti ṣe $0.62 owó ilẹ̀ òkèrè tí kò tí ì tó bí wọ́n ṣe ń tà ní àwọn ìlú bíi Senegal tó ń tà ní $1.76 fún lítà kan, Côte d'Ivoire tó ń tà tiẹ̀ ní $1.52 àti Ghana tó ń tà ní $1.37 fún lítà kan. Alága ìgbìmọ̀ tó ń rí sí àtúnṣe owó orí Táíwò Oyèdélé sọ ní tiẹ̀ pé àfikún ọ̀hún kì í ṣe ohun tí yóò bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ó ní ó dìgbà tí ìdàgbàsókè tó fojú hàn bá bá àwọn ẹ̀ka ọrọ̀ ajé tí owó náírà sì gbéra sọ sí. Oyèdélé fi kún pé ó lè jẹ́ nígbà tí owó epo rọ̀bì bá já wálẹ̀ lọ́jà àgbáyé. Ó ní bó tilẹ̀ jẹ́ pé ìgbésẹ̀ náà wà fún láti fi owó tó bá yọ níbẹ̀ tún ọ̀nà ṣe, àmọ́ tí wọ́n bá bẹ̀rẹ̀ rẹ̀ lọ́wọ́ báyìí yóò mú ìnira bá aráàlú. Gẹ́gẹ́ bí alága àtúnṣe owó orí náà ṣe tẹ̀síwájú, ó ní ààrẹ tẹ́lẹ̀ Olúṣẹ́gun Ọbásanjọ́ nígbà tí ẹ̀ ṣètò pé wọn yóò máa fi owó tó bá ń wọlé láti ara epo tún ọ̀nà ṣe, ìdá 40% fún àtúnṣe ọ̀nà ìjọba àpapọ̀ àti ìdá 60% fún ọ̀nà ìpínlẹ̀. Ó ní àbá náà mú ọgbọ́n wá púpọ̀, wọ́n sì ti ń lò ó ní àwọn orílẹ̀-èdè bíi 150. Ó ní àjọ Federal Road Maintenance Agency tilẹ̀ ti fẹ́ máa gba owó náà látìgbà tí wọ́n ti yọ owó ìrànwọ́ epo subsidy, ṣùgbọ́n ìgbìmọ̀ alátúnṣe owó orí tóun jẹ́ alága rẹ̀ ni kò gbà fún wọn. Ó ní àwọn rò ó nígbà náà pé yóò mú ìnira wá fún aráàlú. Ó wá sọ ní ìwòye tiẹ̀ pé òun ní tòun àsìkò tó máa dáa jù ní ìgbà tí owó náírà bá lágbára sí i tàbí tí owó epo bá já wálẹ̀. Nígbà náà ni àfikún yìí kò ní kan iye tí wọ́n ń ta epo, àmọ́ bí bẹ́ẹ̀ kọ́ ó máa ní ipa lára rẹ̀. Àmọ́ ṣá, ìrètí aráàlú ni pé kí ìgbésẹ̀ tuntun náà má ṣe mú àlékún ìnira bá àwọn. Ẹni bá ṣekú pààyàn, ikú lèrè ẹ̀ṣẹ̀ rẹ̀. Bàbá mi ṣekú pa ìyá mi, mo fara mọ́ tí wọ́n bá ṣekú pa bàbá mi. Olùgbé ìlú Èkó kan tórúkọ rẹ̀ ń jẹ́ Paul Odu, ẹni ọdún 24, sọ fún Bíọ́dún Búsàrí bí ìyá rẹ̀ Sèmítọ́pẹ́ ṣe pàdé ikú òjijì lẹ́yìn ọjọ́ kan tí bàbá rẹ̀ lu ìyá rẹ̀ lálùbọ́lẹ̀ lálùbami, sọ oríṣiríṣi ọ̀rọ̀ àlùfàǹsá sí i lẹ́yìn tí ìyá rẹ̀ darí padà dé láti ibi ètò ayẹyẹ ìpè sínú iṣẹ́ agbẹjọ́rò l'Àbújá. Ọmọ náà ṣàlàyé pé nígbà tí ìyá òun wá sí ilé, níṣe ni bàbá òun máa lu òun nílùkulù. Oríṣiríṣi ọ̀rọ̀ àlùfàǹsá, ọ̀rọ̀ kò bákùngbé ní bàbá rẹ̀ máa ń sọ sí ìyá rẹ̀. Ó ní níṣe ni bàbá òun máa ń pe ìyá òun ní alágbèrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Níṣe ló tún máa ń rọ̀jò èpè lé ìyá òun lórí. Ọmọ náà sọ wípé lákòókò náà lòun sọ fún bàbá òun
kó dẹ́kun àti máa sọ̀rọ̀ àlùfàǹsá sí ìyá òun. Paul ní èyí ló mú kí ìbínú bàbá òun tún ru sókè sí i tó sì yíjú padà sí òun tó sì bẹ̀rẹ̀ sí ní lu òun nílùkulù pẹ̀lú pákó plywood lé òun káàkiri inú ilé. Ó ní òun pe ìyá òun lórí fóònù ìbánisọ̀rọ̀ lásìkò tí bàbá náà ṣèkọlù sí òun. Ìyá òun sì sọ pé kí òun gbìyànjú láti fẹsẹ̀ fẹ́ àmọ́ òun kò ráyè mórí bọ́ láti sá lọ torí bàbá òun ti gbé ilẹ̀kùn tì pa. Nígbà tó ń gbìyànjú láti rápálá wọnú yàrá òun níṣe ni bàbá òun tún já ilẹ̀kùn náà wọlé tó sì tẹ̀síwájú nípa ṣíṣèkọlù sí òun. Ọmọ náà sọ wípé ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lọ́jọ́ ajé Monday ọjọ́ 13 oṣù kẹwàá lákòókò ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Paul sọ wípé òun ké gbàjarè síta lọ́jọ́ náà ṣùgbọ́n àwọn ará àdúgbò kò dá sí àwọn nítorí pé kò sẹ́ni tí kò dá bàbá òun mọ̀ pẹ̀lú ìwà burúkú náà torí wọ́n ti mọ̀ fún oníjàgídíjàgan àti abẹ̀sẹ́kù bí òjò tó máa ń lu ìyàwó rẹ̀ lálùbami lálùbọlẹ̀. Ọmọ náà tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ ó ní nígbà tí ìyá òun darí padà dé láti ìlú Àbújá ló ti bẹ̀rẹ̀ sí ní bá ìyá òun mú nǹkan lẹ̀. Bàbá òun bẹ̀rẹ̀ sí ní fẹ̀sùn kan ìyá òun pé àwọn ọkùnrin ló lọ ń bá sùn lákòókò tó lọ sílùú Àbújá. Ó ní ìyá òun ò sọ ohunkóhun. Lẹ́yìn ọ̀rẹ̀yìn lọ́jọ́ náà ní ẹ̀gbọ́n òun lọ́kùnrin tó ń gbé ní Banana Estate wá ṣàbẹ̀wò sí ilé tí àwọn ń gbé ní Liberty Estate ní Ìkòròdú. Àmọ́ ṣáájú kó tó dé bàbá òun ti kọ́kọ́ pè lórí fóònù pé kó wá gbé ìyá rẹ̀ nísinsìnyí o tí kò bá fẹ́ rí òkú ìyá rẹ̀. Paul ní òun nìkan lòun gbé pọ̀ pẹ̀lú àwọn òbí òun ní àbíkẹ́yìn. Ó ní àwọn ẹ̀gbọ́n òun lọ́kùnrin méjì ti gbéyàwó. Ọmọ náà sọ wípé kò tẹ́ bàbá òun lọ́rùn pẹ̀lú bí ìyá òun ṣe rìnrìn àjò lọ sílùú Àbújá fún ètò ayẹyẹ ìpè sínú iṣẹ́ agbẹjọ́rò. Paul ní ọjọ́ tí ìyá òun darí dé bàbá òun ò lù àmọ́ nígbà tó di ọjọ́ kejì níṣe ni bàbá òun mọ̀ọ́mọ̀ kó àwọn ẹrù ìyá òun lọ sínú yàrá rẹ̀ lójúnà láti mú un bínú láti dá èdè àìyedè aáwọ̀ àríyànjiyàn sílẹ̀. Nígbà tí ìyá òun padà lọ sínú yàrá bàbá òun láti lọ gba àwọn ẹrù rẹ̀ kó tó padà níṣe ni bàbá òun bẹ̀rẹ̀ sí ní rọ̀jò èpè lé ìyá òun lórí tó sì ń sọ̀rọ̀ àlùfàǹsá sí i. Ó ní nígbà tó yá níṣe ni bàbá òun bẹ̀rẹ̀ sí ní lu ìyá òun lálùbọlẹ̀ lálùbami pẹ̀lú ọwọ́ rẹ̀ kódà níṣe ló tún kọwọ́ bọ ìyá òun lójú. Ọmọ náà sọ wípé kí á mọ́ sá lòun fẹjọ́ ìṣẹ̀lẹ̀ ìkọlù náà sùn ní àgọ́ iléeṣẹ́ ọlọ́pàá tó súnmọ́ ìtòsí. Nígbà tí àwọn ọlọ́pàá ránṣẹ́ pé níṣe ló parọ́ pé òun ò lu ìyá òun tí àwọn ọlọ́pàá sì tú sílẹ̀ kó máa lọ. Ọmọ òun tún ní lẹ́yìn náà ni bàbá òun tún lọ agbègbè àdúgbò àwọn tó sì ń lọ sọ fún àwọn ọmọkùnrin ẹgbẹ́ òkùnkùn pé kí wọ́n lu òun. Lẹ́yìn ọ̀rẹ̀yìn níṣe làwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn náà dènà de òun tí wọ́n sì bi òun léèrè ìdí tí òun fi ń kọlu bàbá òun. Paul ní òun gbìyànjú láti dáàbò bo ìyá òun lọ́wọ́ ìkọlù náà. Kódà àwọn ọmọkùnrin ẹgbẹ́ òkùnkùn náà mọ òtítọ́ pé bàbá òun ti máa ń lu ìyá òun fún ọ̀pọ̀ ọdún sẹ́yìn. Ọmọ náà sọ wípé ìyá òun kú lọ́jọ́rú Wednesday. Lọ́jọ́ náà níṣe ló ń ṣàròyé pé ara ń ro òun tó sì ránṣẹ́ pé ọ̀rẹ́ rẹ̀ nọ́ọ̀sì ẹni tó wá ṣètọ́jú rẹ̀ nílé. Nọ́ọ̀sì náà ṣèlérí láti padà wá wo ìyá òun lọ́jọ́ kejì àmọ́ ọjọ́ náà ni ìyá òun gbèkú jẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra. Ọmọ náà ní nígbà tóun darí padà wọnú yàrá òkú ìyá òun lòun bá òun sì lọ kan ilẹ̀kùn bàbá òun láti sọ wípé ìyá òun ti gbẹ́mìí mì ṣùgbọ́n kò fèsì rárá kò sì tún ṣí ilẹ̀kùn. Níṣe lòun sáré jáde síta pè fún ìrànlọ́wọ́. Ọ̀rẹ́ ìyá òun ló tẹ̀lé òun wá sínú ilé tóun náà sì yẹ ìyá òun wò tóun náà sì fìdí rẹ̀ múlẹ̀ pé ìyá òun ti dágbére fáyé nítòótọ́. Paul ní òṣìṣẹ́ ìjọba ni ìyá òun kó tó di lọ́ọ̀yà. Pẹ́ńtà ni iṣẹ́ tí bàbá òun ṣe. Ó ní bàbá òun kàn fẹ́ràn láti máa gbójú agan sí ìyá òun nígbàkúùgbà tó bá jáde kúrò nílé ni. Ó fẹ̀sùn kàn pé níṣe ló máa ń lọ sùn káàkiri. Ó ní bàbá òun kò ṣàtìlẹ́yìn fún ìyá òun fọjọ́ kan rí. Ó ní nígbàkúùgbà tí aáwọ̀ gbọ́n mi sí omi ò tó bá wáyé láàrin bàbá òun àti ìyá òun pẹ̀lú bí bàbá òun ṣe máa ń ṣe ìyá òun báṣubàṣu tí mọ̀lẹ́bí tàbí àwọn ará àdúgbò bá dá sí kàkà kéwì àgbọ̀n ó dẹ̀ ó ní níṣe ni yóò tún lè kòkòkò sí torí bàbá òun kò ní sọ òtítọ́ rárá bó ti wù kí ó mọ̀. Ọmọ náà ní òun kò lè là lé ìjọba lọ́wọ́ lórí ọ̀rọ̀ náà àmọ́ ìjìyà yòówù tó bá tọ́ sí bàbá òun faramọ́ kí wọ́n fìyà jẹ bàbá òun kó fojú winá òfin. Ó ní ìdájọ́ yòówù tí ilé ẹjọ́ bá gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ náà òun faramọ́ kí bàbá òun sáà ti gba èrè ìwà burúkú tó wù. Nǹkan dé o, àwọn agbébọn jí igbákejì olórí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Kebbi gbé sá lọ. Àwọn
agbébọn láti agbègbè Làkúráwá ti nawọ́ gan igbákejì olórí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Kebbi Samaila Bagudo tí wọ́n sì gbé lọ ibi tí ẹnìkan ò mọ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kebbi ti fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ pé àwọn agbébọn náà kọlu asòfin ọ̀hún kété tó kírun tán tó ń lọ sí ilé rẹ̀. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Kebbi CSP Nafiu Abubakar ní àwọn ẹ̀ṣọ́ aláàbò ti wà níta báyìí láti ṣàwárí Bagudo. CSP Abubakar ní ọ̀pọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò láti iléeṣẹ́ ológun, iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn ikọ̀ fìjìláńtẹ́ ló ti wà ní àyíká ìpínlẹ̀ náà láti gba Bagudo sílẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé. Àwọn ẹ̀ṣọ́ aláàbò ń ṣiṣẹ́ papọ̀ láti kojú àwọn agbébọn tó yí àwọn agbègbè ìpínlẹ̀ Kebbi ká láti gba asòfin náà sílẹ̀ kí ọwọ́ sì tẹ àwọn agbébọn náà pẹ̀lú. Ó fi kún pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kebbi kò fi ìgbà kankan juwọ́ sílẹ̀ lórí dídáàbòbò aráàlú tó sì jẹ́ pé dídáàbòbò ẹ̀mí àti dúkìá ló jẹ wọ́n lógún. CSP Abubakar wá rọ àwọn aráàlú láti ṣe sùúrù kí wọ́n sì kíyèsí agbègbè wọn kí wọ́n sì tún ran iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ pẹ̀lú àwọn ìròyìn tó lè ṣe àǹfààní fún ìwádìí wọn ní kíkún. A ò ní bọ́ sọ́wọ́ ajínigbé o lọ́lá Olódùmarè. Iléeṣẹ́ ọlọ́pàá nawọ́ gan adigunjalè kan. Àwọn mẹ́ta na pápábora nípínlẹ̀ Kebbi. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kebbi sọ wípé àwọn ti nawọ́ gan adigunjalè kan nígbà tí àwọn abẹ́sìnkáwọ́ rẹ̀ mẹ́ta ti na pápábora níjọba ìbílẹ̀ Gwandu nípínlẹ̀ náà. Ìfigbóró òfin gbé ọ̀hún ló wáyé lẹ́yìn iṣẹ́ ìtọpinpin lẹ́yìn tí àwọn adigunjalè ṣèkọlù sí arákùnrin kan Umar Mode ẹni ọdún 22 ní abúlé Dalinja tí wọ́n sì já lólè lójú ọ̀nà Gwandu Bani Kebbi lọ́jọ́ 22 oṣù kẹwàá ọdún 2025. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá CSP Nafiu Abubakar sọ nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́bọ̀ Thursday. Ó sọ wípé olùfarakásá náà ni àwọn adigunjalè agbébọn ṣèkọlù sí tí wọ́n sì dá àpá sí lórí na pápábora pẹ̀lú ọ̀kadà bọ́ksà pupa tí kò ní nọ́mbà ìforúkọsílẹ̀ àti fóònù Tecno kan. Abubakar ní gbàrà tí àwọn ọlọ́pàá gbọ́ sí ìṣẹ̀lẹ̀ náà ní ọ̀gá ọlọ́pàá DPO léwájú ikọ̀ agbófinró àti ikọ̀ fìjìláńtẹ́ láti tọpasẹ̀ àwọn adigunjalè náà. Wọ́n náwó gan Basiru Lawali ẹni ọdún 22 láti abúlé Banjo ní ìjọba ìbílẹ̀ Shagari nípínlẹ̀ Sokoto. Ó fi kún pé ikọ̀ agbófinró rí ọ̀kadà TVS tí kò ní nọ́mbà ìforúkọsílẹ̀ gbà padà kúrò lọ́wọ́ àfúrásì ẹni tó jẹ́wọ́ ìwà ọ̀daràn tó hù tó sì dárúkọ àwọn abẹ́sìnkáwọ́ rẹ̀. Orúkọ wọn ni Azan, Umaru àti Saliu tí wọ́n ti na pápábora ní tiwọn. Àwọn afurasí náà ni wọ́n sọ pé wọ́n ti máa ń ṣèpàdé pọ̀ lọ́pọ̀ ìgbà ní ọjà Dodoru láti ṣètò bí wọn yóò ṣe ṣèkọlù. Abubakar sọ wípé ẹjọ́ náà ti jẹ́ títari lọ ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó ń rí sí ìwà ọ̀daràn SCID ní Bani Kebbi fún ìtẹ̀síwájú ìwádìí ìfimúfínlẹ̀ nígbà tí ìgbésẹ̀ ìgbìyànjú sì ti ń lọ lọ́wọ́ láti fi gbòòrò òfin gbé àwọn adigunjalè yòókù tó na pápábora. Ẹni tó ń gbóṣùbà káre fún ikọ̀ agbófinró ọlọ́pàá àgọ́ Gwandu fún ìdásí kánmọ́nkóbó wọn lórí ìṣẹ̀lẹ̀ náà, kọmíṣánná ọlọ́pàá CP Bello Sanni rọ àwọn agbófinró láti túbọ̀ mú iṣẹ́ wọn lọ́kùnkúndùn kí wọ́n sì má ṣe káàárẹ̀ nípa iṣẹ́ ìrédè lójú ọ̀nà Gwandu sí Bani Kebbi. Ẹgbọ́n náà, àkóbá wo ló lè ṣe bí ààrẹ Trump ṣe kéde Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tí ọ̀pọ̀ Kìrìsìtẹ́nì ti ń pàdánù ẹ̀mí jù? Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ti kéde síta pé òun yóò ka orílẹ̀-èdè Nàìjíríà mọ́ àwọn orílẹ̀-èdè tó ń kọ òun lóminú nítorí ẹ̀sùn pé ọ̀pọ̀ Kìrìsìtẹ́nì ń pàdánù ẹ̀mí wọn níbẹ̀. Nínú àtẹ̀jáde kan tó gbé sójú òpó Truth Social Platform, Trump ní èyí jẹ́ ìgbésẹ̀ kékeré tí òun ní láti kọ́kọ́ gbé lásìkò yìí. Ó ní àwọn Kìrìsìtẹ́nì ń kojú ọ̀pọ̀ ìdúnkokò ní Nàìjíríà, ọ̀pọ̀ wọn ló ń pàdánù ẹ̀mí tó sì jẹ́ pé èyí ń wáyé láti ọwọ́ àwọn ajìjàgbara ẹlẹ́sìn Islam. Ìdí rèé tí òun fi kéde Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó ń kọ òun lóminú. Trump ní òun ti pa láṣẹ fún àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin Amẹ́ríkà Riley Moore àti Tom Cole láti bẹ̀rẹ̀ ìwádìí lórí ohun tó ń fà á kí wọ́n sì wá fún òun ní àbọ̀ ìwádìí wọn. Ṣé láìpẹ́ yìí ni sẹ́nẹ́sọ̀ ilẹ̀ Amẹ́ríkà kan fẹ̀sùn kan orílẹ̀-èdè Nàìjíríà pé ọ̀pọ̀ Kìrìsìtẹ́nì ń pàdánù ẹ̀mí wọn sọ́wọ́ àwọn agbébọn, àmọ́ tí ìjọba Nàìjíríà wọ́gi lé ẹ̀sùn náà. Ìròyìn náà ṣàlàyé pé orílẹ̀-èdè tí ìjọba Amẹ́ríkà bá rí gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tí kò fààyè gba ẹ̀sìn kan lórílẹ̀-èdè náà ó tàpá sí òfin International Religion Freedom Act IRFA ti ọdún 1998. Bákan náà
náà ni ó ṣeé ṣe kí orílẹ̀-èdè náà kojú àwọn ìjìyà tó ní í ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé lásìkò tí Amẹ́ríkà ka àwọn orílẹ̀-èdè náà. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú BBC, onímọ̀ nípa ètò ààbò Áfíríkà Bulama Bukati ní ìjìyà mẹ́ta ní orílẹ̀-èdè Nàìjíríà lè kojú láti ọwọ́ Amẹ́ríkà. Ó ní orílẹ̀-èdè Amẹ́ríkà lè fòpin sí títa ohun ìjà fún orílẹ̀-èdè Nàìjíríà. Bulama Bukati ní tí wọ́n bá lè fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, Amẹ́ríkà àti àwọn alábàáṣepọ̀ rẹ̀ yóò fòpin sí títa ohun ìjà fún Nàìjíríà. Èyí kò yọ àwọn ohun ìjà bíi ọkọ̀ òfurufú àti ohun tí àwọn ológun nílò láti fi kojú àwọn ètò ààbò tó mẹ́hẹ̀. Ọ̀nà mìíràn tí orílẹ̀-èdè Amẹ́ríkà tún fi lè fi ìyà jẹ Nàìjíríà ni kí wọ́n tún fòpin sí àjọṣepọ̀ wọn lórí ọrọ̀ ajé. Ó ní wọn kò ní ra epo rọ̀bì mọ́ lọ́wọ́ Nàìjíríà, wọn kò sì ní ta ọjà mọ́ fún orílẹ̀-èdè Nàìjíríà. Ṣé orílẹ̀-èdè Nàìjíríà yìí ló sì jẹ́ orílẹ̀-èdè kan tó ń pa owó wọlé látàrí bí ó ṣe ń ta epo rọ̀bì fún àwọn orílẹ̀-èdè lágbàáyé, tó sì tún jẹ́ orílẹ̀-èdè tó ń kó ọ̀pọ̀ ẹrù wọlé láti àwọn orílẹ̀-èdè àgbáyé náà pẹ̀lú. Tẹ́ ò bá gbàgbé, ẹ ó rántí pé ọdún 2021 ní ìjọba Amẹ́ríkà yọ orúkọ Nàìjíríà kúrò nínú àwọn orílẹ̀-èdè tí ó fi sọ́kàn nígbà tó ń fèsì sí ẹ̀sùn Donald Trump. Nínú àtẹ̀jáde tó fi léde, agbẹnusọ fún àjọ tó ń rí sí ètò ìròyìn lórílẹ̀-èdè Nàìjíríà, Kimiebi Imotimo Ebienfa, ní orílẹ̀-èdè Nàìjíríà dúpẹ́ lọ́wọ́ àgbáyé bí wọ́n ṣe dá sí ètò ààbò tó mẹ́hẹ̀, ṣùgbọ́n ó ṣe kókó kí àgbáyé mọ̀ pé ọ̀rọ̀ náà kò rí bí àwọn kan ṣe ń gbé síta. Ó ní ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló ti ń gbé papọ̀ fún ọ̀pọ̀ ọdún tí wọ́n sì ń jọ́sìn papọ̀ pẹ̀lú àlàáfíà. Lábẹ́ ìdarí ààrẹ Bọ́lá Ahmed Tinubu, Nàìjíríà túbọ̀ gbájúmọ́ kíkọjú ètò ààbò tó mẹ́hẹ̀ àti láti mú àjọṣepọ̀ tó dánmọ́rán àti dídáàbòbò ẹ̀mí àti dúkìá aráàlú àwọn èèyàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ebienfa wá ní ìjọba Nàìjíríà yóò bá ìjọba Amẹ́ríkà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà láti jẹ́ kí wọ́n ní òye nípa ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ní pàtó. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Elédùà, yóò sì dára fún yín.